I don't know what to do. I don't know. I'm calling me just so full. I'm calling. Moving close to 4 million. Moving close to 4 million. Moving Yashe. Moving see APATA YouTube channel. Iṣẹ́ yẹn. Ìgbà tó máa sẹ́ndì. Ìgbà tó máa sẹ́ndì. Ìgbà tó máa sẹ́ndì bí báwọn èèyàn ṣe wo iṣẹ́ yẹn sí. Tó máa sẹ́ndì báwọn èèyàn ṣe wo yẹn sí. Mo rí wípé owó tó máa sẹ́ndì sí mi kò tó 1 million naira. Mo dẹ̀ fi close to 4 million mo fi Yashe. Owó tí mo fi ń ṣiṣẹ́ lélẹ̀ mi ò lówó kankan síbi kankan. Mi ò lówó kankan síbi kankan yàtọ̀ sówó yìí. Mi ò lówó kankan síbi kankan yàtọ̀ sówó yìí. Owó ilé kan náà ni mo fi ń produce. Kò sẹ́nibọ̀dì tó fẹ́ produce fún mi tí mi ò bá ṣe. Tí mi bá dé produce, kò sí báwo èèyàn ṣe fẹ́ wọn ní péyàn síṣẹ́. Kò sólùrànlọ́wọ́, kò sálàánú, kò sí kankan. Mo try láti jẹ́ kówó yẹn kó tó bó ṣe tó yẹn náà ni. Èmi náà ni kò sẹ́ni kankan, kò sẹ́nibọ̀dì tó kó fún mi láti produce. Owó mi náà ni. Mo fi OKOJA OFIN sí YouTube sí APATA láti last month. Kò lọ but àtìgbà tí ò sì lọ náà lẹ́rù sí ń bà mí. Báwọn èèyàn fi mí lọ́kàn balẹ̀ pé at times kémi lè fi views judge. Wípé báwọn èèyàn bá ṣe wò sí gbà mí. Pé yẹn ni pé so tó tí bá fẹ́ gba owó first payment ó lè dá regardless pé kò ní view púpọ̀. So I'm holding on to that lásìgbà yẹn mo ti dúró pé okay. So ẹni iná sẹ́ndì breakdown yẹn fún mi. Owó tí mo máa gba eventually kò tó 1 million naira. Mo dẹ̀ fi 4 million. Mo fi close to 4 million ṣiṣẹ́. Industry kò sólùrànlọ́wọ́, kò sí anybody tó fẹ́ anybody lọ́wọ́. Àgbọ́kànlé kan ṣoṣo tí mo nílò lélẹ̀. Mi ò lówó kankan síbi kankan tí mo lè fi ṣiṣẹ́. Àgbọ́kànlé kan ṣoṣo lélẹ̀. Ẹ̀ẹ́dẹ̀jọ ẹ bá mi wo fíìmù mi. Bí mo ti ẹ̀rẹ́ ẹ jẹ́ kí n wo tí mo fi ṣiṣẹ́ ìpadà. Ẹ jẹ́ kí n wo tí mo fi ṣiṣẹ́ ìpadà. I can't control myself. Mi ò mọ nǹkan tí mo lè ṣe ìgbà tí mo rí kinní yẹn. I don't know what to do. I don't know.